ìpàdé ẹ̀yin àti Yéwándé Adékọ̀yà bó ló ṣe ṣẹlẹ̀ ọdún wo ni? Ìpàdé yẹn ṣẹlẹ̀ ní 2008. Ó ṣe díẹ̀ náà. 2008. Níbi March. 17 years ago, ọdún 17. Bẹ́ẹ̀ni. Àti ẹ̀gbọ́n wà wípé wọ́n fẹ́ pín àjáde pé ìyàwó ló pa ẹ bá mi bí ọkọ mi kó wálé o. Irọ́ gbogbo yẹn ẹ̀mọ̀ káwọn ní news. Àbí skiti ni àbí fíìmù ni. Ọ̀rọ̀ òkèèrè tí ò bá lè kàn á dín. Bọ́n ṣe pè ń gbà yẹn kọ́ lórí. Kò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kọ́ lórí. Ṣùgbọ́n gbogbo ẹ tó wà nídìí ẹ̀ láti iwájú látẹ̀yìn látòkè láti gbogbo wọn náà wọ́n mọ ibi tí ara wọn wà náà nísìnyí. Báyìí. Àwọn náà wọ́n sì ń bẹ̀ mọ́. Ṣùgbọ́n Abíọ́dún Thomas àti Yéwándé Adékọ̀yà gbòòrò láàrin lónìí báyìí. Kò lè dìjà àwọn yẹn náà ò lè kọjá yàrá wọn. Wọ́n mọ̀ pé ìyàwó tí mo fẹ́ ojúlùmọ̀ ni. Bẹ́ẹ̀ni. So kò síbi tí mo fẹ́ sá pamọ́ sí. Ẹjọ́ hòtẹ́ẹ̀lì wo mo fẹ́ lọ wọ̀ ní ìsìn pé mo fẹ́ wọ́n á ṣáré ọkọ̀ kí so ẹ lè ṣe kò easy. Kò sí mọ́ dùn yín. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo lè ètò náà ní Oyinmomo láti abala AK Media Concept níbi tí a ti ń ṣètì ọba àlọ́ àbí ní kí ó máa dùn dáadáa. A ti wá lọ sí ìgbára lọ sí ìgboro a ti rìn ṣàṣàṣà káàkiri láti wá gbajúgbajà òṣèré tíátà míì tí wọ́n á tún múnú yín dùn tá a gbé yín débẹ̀ tí a jọ máa gbádùn wọn táwọn náà tá máa gbádùn wa dáadáa. Lábẹ́ bẹ́ẹ̀ ni a ti ń dúpẹ́ lọ́wọ́ yìí tí ẹ̀ ń fi owó ra dátà tẹ́ ẹ wò wá ẹ ṣé o àmọ̀ rí bá o bàbá ẹ mọ̀ kú léwu ẹ mọ̀ káàbọ̀ o. Ẹ kú àlejò wa. Fáwọn tó ń wòye káàkiri àgbáláyé ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ tèmi ni Abíọ́dún Thomas. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìgbàjọ ní Ọ̀ṣun State. Òṣèré orí ìtàgé ni mi. Ẹ ti wá wọnú iṣẹ́ tíátà yìí ó tó bí ọdún mélòó? Ṣe rí ìrìn àjò mi sí ìdíṣẹ́ tíátà. Ó bẹ̀rẹ̀ bí 20 ọdún sẹ́yìn. Nígbà tí mo pàdé ọ̀rẹ́ mi kan, Sodiq Adébáyọ̀. Ọmọ Ọ̀gá Bello. Ọmọ Ọ̀gá Bello, bẹ́ẹ̀ ni. So àti ibẹ̀ yẹn ni ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀. So tí wọ́n bá sọ pé family wà pé kí o ṣe o ní ibi tó ti wá family wo ló belong sí kakọ́s wo ló wà ipò ló ti kọ́ṣẹ́ máa sọ pé ọ̀dọ̀ Ọ̀gá Bello. So ọmọ lẹ́yìn mọ̀ ṣó náà ló mú lọ́wọ́ bá wákà ọ̀rẹ́ mi yìí ó fẹ́ máa kọ́ṣẹ́ tíátà. irọ́ ṣe rí bí mi ṣe kọ́ iṣẹ́ tíátà bí mo ṣe ṣiṣẹ́ tíátà bí ìgbà tó yẹ pé kìíní yẹn ó ti wà lára mi tẹ́lẹ̀. So the moment tí mo meet ẹ̀ ṣe mọ̀ mo rí pé okay opportunity lélẹ̀ láti tètè ìjánu bí tí mo ń lọ. So bó ṣe rí nìyẹn kò ń ṣe pé òun ló mú mi lọ abẹ́ni tèmi fúnra mi mo decide pé nǹkan tí mo fẹ́ ṣe nù. You understand? So but ní time yẹn náà ó ní iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́. Irú iṣẹ́ wo lẹ ń ṣe? Tí ó yẹ kí mo ṣiṣẹ́ ní ọ́fíìsì kan gbà yẹn so a máa ń ṣe bíi ticketing travelling and all of that so ó ń gba time mi. Ṣé sì ń lówó ń bẹ̀ ṣá? Mo ń lówó ń bẹ̀ so ó ń gba time mi so kò kí n jẹ́ kí n tètè but later mo kàn decide pé wo nígbà tó máa fi di bíi 2008 wọnú ẹ̀ fúlì. Mọ̀ kí ẹ tó wá take decision pé ẹ fẹ́ tara bọ̀ fúlì yẹn tíátà ti ń dowó àbí kò dowó náà? Tíátà ń dowó right from time. Fẹ́yìn fún everybody tó ń ṣe náà mi sọ tèmi o. Every iṣẹ́ téèyàn bá ń ṣe gbọ́dọ̀ fún yàn. Wọ́n táwọn máa ń gbọ́ ni pé tó bá kọ́ bẹ̀rẹ̀ náà ọkọ̀ faraṣọfa ọdún 2 ọdún 3 owó hòtẹ́ẹ̀lì kan ọmọ san fún ẹni o tó ń mórí pamọ́ sí. Òótọ́ nìyẹn because ṣe mọ̀ pé location tó bá pè yín sí tẹ́pẹ́ yín lẹ lọ fúnra yín. Ṣe mọ̀ pé tó bá pè yàn sí location ó yàtọ̀ sí kéèyàn lọ fúnra rẹ̀. Ìwọ tó bá lọ fúnra ẹ̀ tán pè ó ti mọ̀ pé owó oúnjẹ àtọwọ́ ibi tó fẹ́ sùn ó gbọ́dọ̀ tọ́jú ẹ̀ sọ́wọ́. But wọ́n bá pè yín tẹ́fí bá débi tó fi ń pè yín
gbà a ní 2 cents fún ẹni o a ní 10 cents fún ẹni o máa fún yín níbi tẹ́ máa sùn máa fún yín lówó oúnjẹ máa lè tún sanwó iṣẹ́ fún yín. owó gidi àbí owó díẹ̀ gbà ilé ìṣe mọ́ gbélé náà. owó gidi ó depend lórí iṣẹ́ tó bá lọ ṣe ń bẹ̀ owó tó tọ́ sí iṣẹ́ tó lọ ṣe ń bẹ̀ àti bí wọ́n fúnra ẹ ṣe tó wọ́n á san fún ẹ. ìrìntọ́lọ́ ní kẹ́yìn rìn nìyẹn. bẹ́ẹ̀ni. àbí ká sọ pé torí pé ẹ jẹ́ ọ̀rẹ́ Sodiq Adébáyọ̀ ẹ̀kọ́ṣẹ́ lọ́dọ̀ Ọ̀gá Bello tó jẹ́ gbajúgbajà ńlá ni ìyẹn fi yá bẹ́ẹ̀ fẹ́yìn ṣé ká sọ bẹ́ẹ̀ ṣá. irọ́ o ṣe rí gbogbo nǹkan ó wà lọ́wọ́ Ọlọ́run ó wà lọ́wọ́ orí so everybody náà tó wà nílé ayé yìí náà ló ń gbìyànjú láti jẹ́ nǹkan kan ṣe mọ̀ tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ jẹ́ nǹkan kan tó bá fọ̀rọ̀ ẹ̀ tó bá fi sọ fọ́lọ́run Ọlọ́run nǹkan tí mo fẹ́ ṣe rè bá mi lọ́wọ́ sí Ọlọ́run máa ń báyàn lọ́wọ́ sí. àwárí ipò ńlá àbí ipa ńlá láti kó nínú fíìmù ọdún wo ló ṣẹlẹ̀ sí ipa yìí tó mọ̀ mí dáadáa tí mo dúpẹ́. Okay, I think ipa tí mo kọ́kọ́ kó tún wọn okay mo kópa nínú fíìmù pé yes mo ti mo dé jẹ́ orúkọ pé okay kí lórúkọ ẹnu fíìmù ṣe understand ẹ gbọ́dọ̀ di ipa crowd ipa pé gbogbo èèyàn ló important o bẹ́ẹ̀ni mọ̀ pé mo máa kọ́kọ́ kópa nínú fíìmù pé okay ipa tó important I think inú Kurukuru. ta ló ní. ìyàwó mi lónìí. ẹ ti fẹ́ ráńgbà àwọn àbẹ̀ṣe wà lọ́nà. àti fẹ́ra ráńgbà Kurukuru. ẹ ti ń ṣàbíamọ́. àbẹ̀tẹ̀ kó jẹ́ ìyàwó yẹn náà ṣe fi ń ṣe lead ni. èrò mi kò ṣe pé lead ẹ understand kí sub lead ni but pé ipa pé òkè èèyàn kópa nínú eré pé orúkọ ẹ ń jẹ́ Fẹ́mi tó ẹ ṣáà ní story ẹ ti understand nǹkan tí mo sọ so that's what I mean. ẹ sì gbowó ṣe ṣé ẹ gbowó ṣe àbẹ gbowó ṣe àbẹ ṣe tọkọ tí àbí ẹ fi ṣe sọpọ́ọ̀tì. mo gbowó iṣẹ́ náà. ẹ tí ẹ lè mójú kúrò ń bẹ̀. ṣe bó iṣẹ́ yẹn náà òun náà fẹ́ tà ní ọjà tí wọn bá dẹ̀ fẹ́ tà yẹn gbọ́dọ̀. èmi la mú sọpọ́ọ̀tì wọn. ibi tí mo fi support wà ń bẹ ṣe mo wà ń bẹ dáadáa. area of ká coordinate production everything lọ smoothly kó má sí wàhálà. Kurukuru gan ni nǹkan tẹ́kọ̀ ṣe tí. mo ti ṣe fíìmù tẹ́lẹ̀ o tó hàn dáadáa. tí mo mọ̀ pé kì í tọ́ da mi mọ̀. lẹ́yìn ìgbà wa ń kọ́ kí ló ti wá tẹ̀lé kí ni Kurukuru mú wá. lẹ́yìn ìgbà yẹn mo oríṣiríṣi wá. owó wa ń kọ́. owó adúpẹ́ fọ́lọ́run. ẹ̀yin pé tí wàá jẹ́ ọ̀rẹ́ Sodiq Adébáyọ̀ jó nípa tí ó tún fi ran ìrìn àjò yìí lọ́wọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. yes ó nípa tó fi ran ìrìn àjò yẹn lọ́wọ́ because ṣe mọ̀ pé bí onígbà bá ṣe pé gbá òun náà ni wọ́n máa bá pè so pé mo mọ Sodiq ó jẹ́ kí ìrìn àjò yẹn kó easier fún mi. láti tètè rìn. ó jẹ́ kó easier fún mi ṣe mọ̀ ibi tó bá dé tó bá gba àkè ṣe mọ̀ PM ni production manager. onípèyàn bí àwọn Daniel. so okay ro báyìí okay Abe ló máa ṣe mọ́rùn kan yẹn. ẹ sì ṣe náà ni. kò sí nǹkan kan tó fẹ́ dá mi dúró ń bẹ̀ lọ ṣe ni so ipa wo mo rí impact ẹ̀ níjọ́ nìyẹn ó wà ń bẹ̀. ó ṣèrànlọ́wọ́. ó wà ń bẹ̀. tàbá wò wo àwọn ipa tí a ń fún yín ìwọ ló wà challenging jù pé eléyìí ṣé mi ò lè ṣiṣá tó fẹ́ ka yẹn láyà tó gògò gan tó lágbára. bẹ́ẹ̀ kò tí ì dé bóyá kò tí ì dé bóyá ó ń bọ̀. tó bá dé nǹkan bó lè ṣe ṣe. a máa fèsì ẹ̀ náà. tó bá le. ibẹ̀ la ti ń bọ̀ ọmọkùnrin. ṣé ọmọ líle yìí ni. ọmọ líle náà ni mi ọmọ rírọ̀ náà dẹ̀ tún ní mí. méjèèjì ni ìdí bá gbé wá ni. ẹran tí ìwà káàkiri àgbáláyé Abiodun Thomas náà ni àgbà tí àwọn tó lè pè wọ́n sí Abe. bàbá Abe gangan ló máa ń pè mí. bàbá Abe àbí. bàbá Abe. kí ló mú bàbá wọ bẹ̀. ìkan lára àwọn ọ̀rẹ́ mi nígbà yẹn òun ló máa ń pè mí lórúkọ yẹn tí gbogbo èèyàn fi máa ń pè mí bẹ́ẹ̀. bàbá Abe. bàbá T. òun ló máa ń pè mí bẹ́ẹ̀. bàbá T kan náà. bàbá T kan náà. òun ló sọ kọ́kọ́ mi mọ nǹkan tó rò lọ́jọ́ bàbá Abe bàbá everybody. ọ̀rọ̀ àgbóhùn ẹ̀ṣẹ̀ náà ni ohun yẹn ni mo fi pè é lálákọ̀ọ́kọ́ bàbá Abe. so everybody ṣe ń pè mí bẹ́ẹ̀ nìyẹn. ìpàdé ẹ̀yin àti Yéwándé Adékọ̀yà bó ló ṣe ṣẹlẹ̀ ọdún wo ni. ìpàdé yẹn ṣẹlẹ̀ ní 2008. ó ṣe díẹ̀ náà o. 2008 níbi March. 17 years ago ọdún mẹ́tàdínlógún. bẹ́ẹ̀ni. ó yá ń gbọ́. so bí around March yẹn ni ó ṣẹlẹ̀ so ẹ tún wá wú Sodiq yẹn náà o.
ọgbọ́n àbí ọgbọ́n sínú tẹ̀. ọgbọ́n tẹ ọgbọ́n ní àwọn ọmọ ọlọ́rin ni. bóyá location Ìjàpá la wà ń gbà yẹn location dáàdì ó wà sick. Sodiq sick. ó sick so wà lọ́spítù so mo á pè wọ́n lè wọ́n ti rush lọ sí hospital ní Tẹ́jú hospital ní Ring Road nìbàdàn mo kàn ní kémi tẹ̀ lọ wo mo kàn drive lọ́bẹ̀ so ti ṣe débẹ̀ mo kàn rí pé mo bá Yéwándé ní ẹ̀gbẹ́ so ó wá wò. sẹ́yìn tí mo yẹ wọn nígbà bẹ́ẹ̀ tí mo. first time tí màá rí ni. ẹ máa rí nu. ó wá wo Sodiq ara Sodiq yà mẹ́ ìyẹn rà ní òun ti gbádùn kí yẹ ká máa lọ jàre kí n lọ sọ fún àwọn dókítà yẹn pé wọ́n discharge òun wọ́n ṣe bẹ́ẹ̀ o ó lára òun ti yásẹ̀ àṣà ló bá àwọn nurses wọ́n ṣáà ní òkè wọ́n ṣáà discharge lálẹ́ ọjọ́ yẹn so gbàtà wa ń lọ tí mo gbé sínú mọ́tò pẹ̀lú Yéwándé nígbà pé ta ni ọmọ yìí ọ̀gá bàtà ṣáà dé. ó ga èmi ni. ìyẹn ó ga pé ẹwà yìí pọ̀. ọmọ yìí kò bá di. àṣà tí lè sọ ṣẹ́n para ọ̀rẹ́ mi ò yà tí mo lè bá sọ̀rọ̀. bí òní pé araba ló wà ń bẹ̀. so ìgbà tí mo ṣá sọ̀kalẹ̀ máa wá ní pé náà pé irọ́ pé òun máa ẹni tó fẹ́ bá òun ṣiṣẹ́ òun fẹ́ ṣiṣẹ́ ni pé mo ní aṣọ ní fíìmù ni ó ní onífíìmù pé bọ̀ English ló máa ń ṣe máa ní èmi láìkẹ́ ó ní kò sí ètò kan òun ṣètò kan òun máa fi tèmi a ní mo láìkẹ́ ọmọ yìí kí ló ṣẹlẹ̀ so mo ṣáà gba nọ́mbà àṣà máa ń sọ̀rọ̀ so ó lọ padà sí kò bóyá next day so a máa ń sọ̀rọ̀ nígbà tó máa di bíi September so ó ti wá fẹ́ serve wọ́n á post ẹ̀ wá sí Ìbàdàn so Sodiq wá sọ fún mi pé wọ́n máa ti post ó ti da bẹ́yẹn mo ṣáà bẹ̀rẹ̀ sí wá lọ Ìbàdàn lèmi dẹ̀ gbé wá lọ títí tọ́rọ̀ wá fi wọ̀. ẹ sì ṣègbéyàwó bẹ́ẹ̀ náà. àánú bẹ́ẹ̀ kọ́ o I married ní 2013 5 years after. 5 years lẹ́bi ṣe wọléwọ̀de. wow. ìgbéyàwó yẹn 2013 sísìn ọdún 12 nìyẹn bẹ́ẹ̀ ni kí wàá ní ojú ti rí láàrin ọdún 12 báwo yẹ pé òṣèré tíátà kan yẹn méjì ẹjọ́ ń dẹkú obì kan náà ni. kí ni yẹn Ọlọ́run ló ń bá wa tó àárín dání. kò ń ṣe nǹkan tó rọrùn kò ń ṣe nǹkan tó rọrùn but tí ìfẹ́ bá wà tí ìfẹ́ yẹn dẹ̀ dájú mo believe pé kò sí nǹkan tó le tí ó kì í rọ ṣé ti bi ọmọ títọ́ la fẹ́ wò ni àmì èjì ṣiṣẹ́ kan náà. bẹ́ẹ̀ni. tí n bá rò pé mo lọ location kan sí mo lọ ọlọ́sẹ̀ méjì àbí òun náà gba báwo la fẹ́ ṣe ọmọ kí ni ẹ kọ́kọ́ fẹ́ máa jẹ́ issue but Ọlọ́run bá wa ṣe wípé àwọn grandpa grandma wọ́n máa wà ń bẹ fún wa so tó bá yẹ pé location yẹn láti ní ṣe pé àwa méjì à ní sí around àwọn grandpa grandma ló máa ń gbà wá lẹ̀. títí yín àbí tiwọn. títí ẹ̀ so ọ̀dọ̀ wọn ni àwọn máa ń wà so ó máa ń jẹ́ kó easy fún wa gan táwọn yẹn ò dẹ̀ wọ́n màlá pé àwọn ò sí nílé so ìyẹn la fi rí bẹ́ẹ̀ yẹn la fi rí ṣe so every other thing náà ṣe mọ̀ kò lè ṣe kí ìkùnsínú máa wà gbígbọ́n mi sí omi so èèyàn mọ̀ bí èèyàn ṣáṣe ń sort everything. nínú àwọn òṣèré tíátà ọkùnrin Abíọ́dún Thomas Sànmọ́rí nífa. bẹ́ẹ̀ ni àwọn yẹn sọ bẹ́ẹ̀. Sànmọ́ ẹwà wà pupa ṣe dáadáa ẹdùn orí ẹdùn wò. àwọn tó jẹ́ fáǹsì àwọn à ń gbádùn yín à ń fẹ́ yín bó lè ṣe máléjì wọn pẹ̀lú ìyàwó tó tóun yóò ṣe tíátà kì í dìjà ni. kò lè dìjà àwọn yẹn náà ò lè kọjá yàrá wọn wọ́n mọ̀ pé ìyàwó tí mo fẹ́ ojúlùmọ̀ ni bẹ́ẹ̀ni so kò síbi tí mo fẹ́ sá pamọ́ sí ẹjọ́ hòtẹ́ẹ̀lì wo mo fẹ́ lọ wọ̀ ní ìsìn pé mo fẹ́ wọ́n á sáré ọkọ̀ kí so lè ṣe kò easy kò sí mọ́ dùn yín kò lè dùn mí kí ló fẹ́ dùn mí fún gbàgbé pé ẹni tó wù mí náà mo ti fẹ́ so kò dùn mí kò dẹ́ ṣe pé bóyá àwọn tẹ́ ń sọ yẹn náà o àwọn yẹn náà wèrè mọ mọ́tò wọn ní wá. olórin fújì kan ló sọ bẹ́ẹ̀ wèrè mọ mọ́tò. ẹ̀nà wọn ní wá wọn máa wò pé ṣé ó máa ṣáfẹ́ àfi àwọn rárá fèlè ilé àfa àwọn ní ṣó possible ni wọn kà máa ṣọ́ọ̀tì ni. ṣé wọ́n ṣọ́ọ̀tì lóòótọ́ ni. kò
kò sérè lágbo kà wọ́n máa ṣọ́ọ̀tì ni owó ṣọ́ọ̀tì gbẹ̀yìn ni. kò sí nǹkan kan wọ́n máa ṣọ́ọ̀tì. ìyàwó yìí sì mọ̀ bẹ́ẹ̀ ṣáwọn lásán ìdílé bẹ́ẹ̀ wọ́n ń ṣe eré. no kò understand pé wọ́n ń ṣeré o èmi lèmi mọ̀ pé wọ́n máa ṣọ́ọ̀tì ẹ ti understand. owó gbà pé lọ́wọ́ bá. kò sáyè ni kò sí báńdì yẹn mọ̀ nígbà tó wọ́n ní wọ́n mọ odi Jẹ́ríkò kò sẹ́ni bọ̀dì tó so èmi gan ó dà kí kọ́ sọ pé wọ́n dùn kùtà sọ́jẹ́ èèyàn ń ta yẹ mọ̀ fún pé èmi gan ti gbà fúnra mi. ẹgbà fọlọ́. èmi kò gbọ́ kí mo wá kí. láàrin mi àti Yéwándé lè ní. kò lè bó ṣe mọ̀ pé ẹni tó bá ti jẹ́ inú fíìmù ó bójú inú fíìmù nìkan bá ti gbá action nìkan ni. bọ̀ ẹni tẹ́ bá ti mọ̀ tó ti jẹ́ ẹni tó yẹ pé ẹ mọ̀ nǹkan tó fẹ́ ẹ mọ̀ irú èèyàn tó jẹ́ ẹ mọ̀ irú lifestyle tó like ó yẹ kí èèyàn náà máa try láti sacrifice ara ẹ̀ láti lè fún nírú àwọn lifestyle kò easy náà o kò easy o. kí ló fẹ́ gbà obìnrin yìí tẹ fẹ́ lára ẹ̀ tẹ fẹ́ jù. ṣe lára bẹ́ẹ̀ Yéwándé ìyàwó yín torí mọ̀ pé ẹ ti pàdé oríṣiríṣi obìnrin kẹtọ ní ilé làyàn fẹ́ mi. nǹkan tí mo fẹ́ jù lára ẹ̀ ó pọ̀ but kákan má sọ jù mo fẹ́ràn yín torí pé ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ mi dénú mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi torí pé àìmọye àwọn ìrìn àjò kan táyé tèmi àti ẹ ti jọ rìn understand tí obìnrin ò bá fẹ́ràn èèyàn dénú kò lè báyàn rìn kò lè báyàn rìn kò lè jóbìnrin tó máa sọ pé ok ẹ ká sì ní gbàgbọ́ Ọlọ́run á ṣe ẹ mọ obìnrin tó ní ìrọ̀rí pé Ọlọ́run á ṣe tọ́lọ́run dẹ̀ ṣe tó sì padà ṣe tó dẹ̀ ṣe understand. àti ẹ̀gbọ́n wà pé wọ́n fẹ́ pín àjáde pé ìyàwó ló pa ẹ bá mi bí ọkọ mi kó wálé o. irọ́ gbogbo yẹn ẹ mọ̀ káwọn ní news. àbí skiti ni àbí fíìmù ni. ọ̀rọ̀ òkèrè tí ò bá lè kàn á dín. bọ́n ṣe pè ń gbà yẹn kọ́ lórí. kò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kọ́ lórí. ṣùgbọ́n gbogbo ẹ tó wà nídìí ẹ̀ láti iwájú látẹ̀yìn látòkè láti gbogbo wọn náà wọ́n mọ ibi tí ara wọn wà náà ní ìsìn. báyìí àwọn náà wọn sì ń bẹ̀ mọ́. ṣùgbọ́n Abíọ́dún Thomas àti Yéwándé Adékọ̀yà gbòòrò láàrin lónìí báyìí. digbí. àdúpẹ́ kò wá ní burúkú kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. ní àkótán fíìmù ilẹ̀ tí wàá ṣe lọ́wọ́ ara yín tó jẹ́ tí ń gan. tó jẹ́ tí mo produce. àti produce bíi fíìmù bẹ́ẹ̀ bíi 6. mẹ́fà lè ti ṣe. tí wàá nípa tí ìyàwó náà ń kó mẹ́ṣẹ́ ẹjọ́ ń kọ̀tàn ni àbí ẹjọ́ ń ta ni PM ta ni. irọ́ o ṣe rí òun gangan ni òun kọ̀tàn ó mọ ìtàn tó wá ní story ẹ jẹ́ ká tẹ̀ fi story lẹ̀ tó wá pé iṣẹ́ fíìmù ó yé yékéyéké. òun náà ṣe ń sùkúù ni. ti fún tẹ̀dọ̀ kó nǹkan ló ṣe ń sùkúù bọ̀ ó dà pé ó major ní bóyá acting I think but mass com ló ṣe. mass communication. but nípa fíìmù ti fún tẹ̀dọ̀ fíìmù ó mọ̀ nípa ẹ̀ ó wà nù ẹni tí mo lè sọ pé wọ́n á ní sọ tí ẹ̀ dárúkọ àwọn kan tó lè sọ pé wọ́n mọ̀ nípa fíìmù pé wọ́n ní film production of film proper. bàbá nígbà kan ariwo kan ó wà gbòòrò gan wàhálà wà láàrin àwọn mákẹ́tà àtàwọn ta fíìmù yín àti àwọn òṣèré tíátà ìyàwó yín náà wà nù àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi fíìmù sórí ẹ̀rọ ayélujára ń gbà ìpàdé àwọn Kúnlé Àfọ́ọ̀dù. ok sí YouTube ń gbà yẹn gbọ́dọ̀ yín wà ń gba àwọn iṣẹ́ ti ẹ̀kún lọ́wọ́ torí èyí tí mo wá tó ń dùn báyìí kò tí ì dùn gbà yẹn. no mo wà round gbà yẹn mo mọ gbogbo time yẹn. kí wàá ní support ti ń gbà yẹn ṣe ẹ̀kún ṣá. àjọ gbà tó yàtọ̀ bẹ̀rẹ̀ ti sọ pé wọ́n ti báànù wọn kọ́ máa pé wọ́n sí fíìmù àtòun àti Kúnlé Àfọ́ọ̀dù pé wọ́n ń deal on illegal downloading and uploading of movie mo ti ẹ̀ wá bí tí yẹn ti jáde kò yé mi because báwo kí ló jẹ́ illegal downloading and uploading èèyàn gbó wá bá mi ṣe fíìmù mo ṣe fíìmù fún mo gbé fún ó lọ fi sí YouTube channel ẹ̀ báwo ló ṣe jẹ́ illegal ṣe understand so bọ̀ kíní yẹn ó affect àwọn méjì ń gbà yẹn tó wọ́n fẹ́ lò wọ́n sí fíìmù táwọn yẹn tó fi wọ́n sí wọn ní fi wọ́n sí pósítà wọn ní korúkọ wọn sí starring àwọn méjì bọ̀ ìgbà tó yá Ọlọ́run padà gba ògo so everything there. èyí táwọn Kúnlé nọ́ngbà àti Yéwándé wọn wá ibẹ̀ ní everybody tí wọ́n wá sí tó ti wá di pé everybody ti ní YouTube channel. èyí tó fi àwọn méjì tó fi ìyàwó yàn pé ẹni tó ní àfojúsùn ọjọ́ iwájú dáadáa ni. bàbá ká ní kébíyà ẹ̀ bá tiẹ̀ wá ṣiṣẹ́ yìí
níbo lẹ bá wà lónìí iṣẹ́ ò lẹ bá máa ṣe lẹ́yìn tẹ́ ẹ bá mú lọ́kùnkún dùn. tí n bá ṣiṣẹ́ ìṣá iṣẹ́ ò mú lè máa ṣe. ẹ já yọ ọ̀rọ̀. bóyá kí n máa ṣe business bóyá mo ní because mo ń ṣiṣẹ́ mi náà mọ̀ṣẹ́ tí mo ṣe. báyìí náà. yeah farmer ni mi mo ní poultry mo ń sin adìyẹ so business mo máa ṣe tí n bá ṣe fihàn. so àgbẹ̀ lẹ́yìn náà báyìí. àgbẹ̀ ni. èyí náà ń ṣe ẹja ni bí àbúrò mi kan. mi ti débi ẹja bọ̀ ibi adìyẹ. ṣé ń lọ bẹ̀ ṣá. mo sì máa débẹ̀ ẹgbẹ́ la máa tọ́jà máa ìyẹn fún nọ́mbà rẹ̀. àgbò gbogbo àwọn débẹ̀ mo ní sista mi gan náà ń ṣẹja. àgbò náà fẹ́ wọnú àgbò náà. mọ̀lú livestock gbogbo ẹ̀ ara ẹ̀. níbo náà Ìbàdàn àbẹ́kò ń bí. Ìbàdàn Èkó yìí kò sáyè lẹ́kọ̀ọ́. so Ìbàdàn ti wá báyìí lónìí. no Èkó mò ń gbé mo ní Ìbàdàn ní fáàmì mi wà. yeah Ìbàdàn ní fáàmì mi wà Èkó là ń gbé. so a jẹ́ pé ṣé tíátà ò tó jẹ ni àbí ó pọnra ká mú nǹkan mí kún. ṣe mọ̀ fún ẹlòmíì fún irú èmi báyìí ó pọn dandan kí n fi nǹkan mí kún. mo rí bẹ́ẹ̀. ẹ kì í dúró sójú kan ṣe lè. mo rí bẹ́ẹ̀ fún èmi bọ̀ fẹ́ lòmíì kò lè mú nǹkan kan mí mọ́. torí kọ́ta a máa ń gbọ́ ni pé wọ́n ní iṣẹ́ owó ni. tó bá ti filẹ̀ kéèyàn kan mi wà torí èmi náà ò filẹ̀ so anytime tí bá ní location call mo ń lọ because ẹni tó máa bá mi wò wà ń bẹ̀. wà ń bẹ̀ so tí máa ti free màá láti padà síbẹ̀ lọ yẹn pé ojú mẹ́wàá òjòjú ẹni. ẹ ti wá ń ṣiṣẹ́ yìí ọjọ́ wo ló fẹ́ lé yín tẹ́ bóyá kí n wá nǹkan mi ṣe eléyìí ẹ̀yin Yéwándé mo ṣe lọ jẹ́gẹ́ mi mọ tún ṣe eléyìí tẹ́ fẹ́ filẹ̀ ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. kò tí ì ṣẹlẹ̀ rí. ìjákulẹ̀ ò wáyé bẹ́ẹ̀ rí disappointment. disappointment wà bọ̀ kò le tó bẹ́ẹ̀. kí á lẹ fẹ́ pátì. disappointment oríṣiríṣi. kí á wá keep in going. nítorí pé mo love ẹ̀ náà ni torí pé mo love iṣẹ́ yẹn. torí pé mo love iṣẹ́ yẹn mo dẹ̀ mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀ tó jẹ́ nǹkan ayọ̀ fún mi. tó ń bọ̀. báyìí yàrá pé gbogbo àwọn tí wọ́n jákègbè yín nídìí iṣẹ́ yìí Fẹ́mi Adébáyọ̀ Lateef Adédìméjì Ibrahim Tẹ̀lẹ̀ àtàwọn míì bẹ́ẹ̀ sinimá job ni wọ́n ń ṣe ní ńlá pàápàá èèyàn mi dáadáa Fẹ́mi Adébáyọ̀ 7 Doors fíìmù tó ṣe dáadáa àtàwọn míì tó ti ṣe ojú ò lè fi wọlé ìsà kí sì lọ́jọ́ iwájú ẹ̀ gbogbo ilẹ̀ tí ń dà sí báyìí. ẹ mọ̀ pé oṣù kan ńlá ò rẹrù àgbà ṣe rí sinimá tó yàtọ̀ sí fíìmù YouTube náà tá à ń ṣe ó rí kwaya owó tó pọ̀ dáadáa. téèyàn bá fẹ́ ṣe o kò ń ṣòwò kékeré so mo rí bí nǹkan tó jẹ́ pé táwọn èèyàn bá ń ṣe tó bá ń ṣe bó ṣe yẹ kán ṣe result táwọn tó ń ti ṣe sẹ́yìn tó ń rí tó ń make owó wọn padà náà wọ́n máa make ẹ̀ but ẹ mọ̀ pé gbogbo akọ́lá máa ṣe o tó ń ṣe gbogbo ẹni tó ń ṣe tíátà láyé wọ́n máa padà gbogbo wọn kọ́ so ẹni tí ò bá jẹ́ pé orí sọ pé ó máa ṣe tó bá gbìyànjú àti ṣe. bàbá ṣé orí ni àbówó. orí náà ló máa múwó wá ṣé bórí ló máa mú gbìyàn pàdé investor kan tó máa ní kìnnìkan but ẹni tí ò bá ti kọ́ kò lè ṣe o kò ń ṣe ìkẹtẹ́ yẹn fagbára ṣe ó máa wà ní. èyí sì tún gbọ́dọ̀ mọ̀ náà ó gbọ́dọ̀ mọ̀ dáadáa. bẹ́ẹ̀ ò bá mọ̀ tó bá kàn kówó dání ó máa kówó sínú odò ni. bí ìgbà tó kàn mú owó báyìí ó kàn fẹ́ lọ dà sókun ẹni tí ò bá mọ iṣẹ́ fíìmù tó kàn lọ rọ́ọ̀lù sinimá tó ń gbà bóyá òun rówó ń bì kan 500 million kan wà ẹ jẹ́ ká fi ya fíìmù tó a kàn rí i pé kóhun tó lajú kóhun tó dijú rọ́bìṣì ni gbogbo nǹkan tó ń ṣe so láti mọ̀ ń pa ẹ̀. ṣé ẹnì kan wà ló ku eré sinimá ńlá bẹ́ẹ̀ rí. mo wà nú Tenant of the House Kúnlé Afọláyàn on Naija Christmas Kúnlé Afọláyàn mo wà nú Aníkúlápó 1 2 3. gbogbo ìtẹ̀sọ̀ Kúnlé Afọláyàn náà ni tí tó ajẹ́ ti fẹ́ mi tó jẹ́ tẹ́tí dé bí ńkọ́. jagunjagun so gbogbo iṣẹ́ tá à ń ṣe. owó bẹ̀ àtòwò fíìmù YouTube wo ló pé yín jù. ó yàtọ̀ owó sinimá ó ga ó. àpótí yín náà ti ga báyìí. owó sinimá máa. àbọ̀ ilẹ̀ dàsíbàdàn ni tẹ́ fi ń ṣe àgbọ̀ àròkọ bọ́dún dé. owó sinimá yàtọ̀ sówó YouTube ó yàtọ̀ àwọn DOP sinimá náà yàtọ̀ sí DOP YouTube iye tó ń gbà ó yàtọ̀. àwọn Samuel náà wọ́n ń lọ bẹ̀ náà àṣàkọ́. ṣé ti ẹ̀rọ ọmọ kan tó ń jẹ́ ṣàkọ yẹn bọ́ ẹ̀yìn. ẹ mọ̀ ni.
àbúrò ògo ni èmi dáadáa ni ẹrú kú ni ò bọ́ yẹn káàkiri ni. mo láìkẹ́ pé mo máa mọ ṣàkọ́ báyìí soundman ni mo mọ̀ sí ó ti ń ya fíìmù sí tí ó pì ṣàkọ́ ọ̀nà kó wọ́n jà mí ó mọ̀ ń pa fíìmù àbíyàwó pọ̀ ní àwọn ọmọ rẹ̀ pọ̀. ó wò pé ó dájú pé tó máa tún bọ́ síbi DOP yẹn owó wà ń bẹ DOP fa àwọn ń bẹ mẹ́ máa ríṣẹ́ gidi gbà. ọlọ́ba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lágbára Ọlọ́run láti iléeṣẹ́ AK Media níbi ọ̀gá wa yányán arábìnrin Yọ̀sọ́lá wọn ní káfí kíkẹ́ ṣeun tí ẹ bá wa dé bí o. ẹ ṣe o Oyinmomo ètò wa nù culture entertainment lifestyle bẹ́ẹ̀ni ẹ ṣe àdúpẹ́ o ìgbà tí ń gbé àṣà iléeṣẹ́ yóò ní jóná o àmín àdúpẹ́ àmín ṣe gan. wọ́n ẹni tí ọ̀wá káàkiri àgbáńlá ẹni tí agbá lónìí ọkọ Yéwándé Adékọ̀yà ni ẹ ti ń bá wa fà á ẹ ti ń fà wá tipẹ́tipẹ́ pé ẹ fẹ́ rí ọmọbìnrin yìí kó tiẹ̀ wá kó náà kó wá kókó kájọ fọ̀rọ̀ jómi tó rọ̀ lórí ètò ọkọ rẹ̀ rèé o ẹ wá sọ fáwọn èèyàn nílé pé tó ẹ bá ti délé ẹ sọ fún ìyàwó yín pé kó náà wá ń pè ní Oyinmomo tọkọ ẹ sọ ni. ẹ̀yin aráalé màá bá yín jíṣẹ́ fún Yéwándé wípé ẹ̀ ń retí ẹ̀ ní Oyinmomo so á yọjú sí i. bàbá àwọn ọmọ yín kọ́ tí ẹ ti ẹ̀dùn káwọn náà kan ṣe kọ́ tẹ̀lé bàbá nídìí iṣẹ́ yìí abẹ tí ń lò wọ́n already. irọ́ tọ́lọ́n bá ti ní wọ́n máa ṣe. ẹ tí màá fi wọ́n sínú orí pé wọ́n tẹ̀ ṣe bébì. bọ̀ tọ́lọ́n bá ti ní wọ́n máa ṣe. wọ́n ṣe. kò sí pé bẹ́ẹ̀ you have to do this no. kò sí ọ̀rọ̀ tẹ̀yìn. kọ́ bá fẹ́ ṣe Ọlọ́run á gbà wọ́n láyé. kí ọkùnrin wa jẹ́ òṣèré tíátà kí àwọn náà jẹ́ òṣèré tíátà àwọn kan gbàgbọ́ pé kì í sábà wọ́ọ̀kì ẹ̀yin ṣe tí fọ́dún 12 àmọ̀dúpẹ́. Ọlọ́run ṣeun. kí wá ní àṣírí kí sì ní ìṣẹ̀lẹ̀ rán sáwọn aráalé látàrí ìrònú àti ìgbàgbọ́ báyìí. kò sáṣírí kankan bẹ́ẹ̀ náà tó ju pé kéèyàn mọ̀ wà rẹ̀ ìmọ̀ wà rẹ̀ ni ló ń lékè ọgbọ́n ẹ̀. bẹ́ẹ̀ni téèyàn bá ti mọ̀ Barrister náà kọ́. téèyàn bá ti mọ̀ wà rẹ̀ akábùkù. èèyàn gbọ́dọ̀ mọ̀ pé. abẹ́lẹ̀ kọ́ lórí ni. ìmọ̀ ara ẹni ní lékè ọgbọ́n ẹni tí ó mọ̀ ara ẹ̀ akábùkù. ìmọ̀ ara ẹni ní lékè ọgbọ́n ẹni. Allahu Akbar ọlọ́wọ́ ṣe bá ń gáfàrà Barrister bá ń gáfàrà ẹ̀kọ́ lọ́ba àforíjì àtìyá mi náà o àǹkẹ́ ọ̀la ẹ bá wọ̀nyí délẹ̀ ẹ bá délẹ̀. so gbogbo kinní yẹn wà lọ́wọ́ Ọlọ́run ọba àtọwọ́ èèyàn fúnra rẹ̀. fún rẹ̀. kò ń ṣe ọ̀tọ̀ tó easy tó tọ́ pé mo yẹ sọ láti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni ẹ mọ̀ bí ọkùnrin bó ṣe ní tendency àti ní admirer obìnrin. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ náà lobìnrin tó ń ṣe náà ní tendency àti ní admirer ọkùnrin. bẹ́ẹ̀ni. so èèyàn láti ní àmójúkúrò. discipline yẹn láti ó sì kó rẹ̀ ń jànú dáadáa. ó gbọ́dọ̀ le gan ó le gan o. kọ́sí mo rán fẹ́nu sọ yìí. kò easy. ó le o. tí ẹ bá yẹ tó wá fáìn tó sànmọ̀ rí dáadáa báyìí Ọlọ́run àwòrán rẹ̀ náà làwa náà ìméjì èrè bẹ́ẹ̀ ni bíbí bábí ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn ló sọ. so cherry all in all grace of God ni. bẹ́ẹ̀ni. gbogbo nǹkan tá a bá ń ṣe láyè ká má gbàgbé láti máa béèrè fún grace of God. orí ọ̀fẹ́. ní ká tọrọ. orí ọ̀fẹ́ yẹn òun ni tí ó bá ń ṣe orí ọ̀fẹ́ nǹkan táwọn wí kọ́ la máa wí. ọ̀rọ̀ pọ̀ ń bẹ. orí ọ̀fẹ́ Ọlọ́run. ọ̀rọ̀ pọ̀ ń bẹ. inú ìwé kọ́bọ̀ gan ọ̀rọ̀ pọ̀ ń bẹ. tó Adéọdún Kazeem lórúkọ tèmi o ọba nísàárẹ̀ olú pẹ̀lú ògo Ọlọ́run àátùgbé ọwá lẹ́ẹ̀kan sí ìwà ní ká fi tòní kámú kọ́ná ẹni tí àgbà lálejò lé ní àwọn náà ni Abíọ́dún Thomas ọ̀kan àwọn òṣèré tíátà tí wọ́n ṣe dáadáa láàrin àwùjọ àwọn ti bá wa sọ wọ́n gbé wa débẹ̀ wọ́n ní ká mọ̀ pé kí ọkùnrin ní tíátà obìnrin tíátà kí wọ́n fẹ́ra wọn kò sí èèwọ̀ ńbẹ̀ o a tún fi túbọ̀ ní àgbọ́yé ní ìrìn àjò gan yóò túbọ̀ fi dáadáa ni tó èmi lọ́mọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sán ọmọ ajíkànjẹ́ adéròmú ọmọ adéníyè lọ́jà tòkòní òmòdì ṣàngó ará àbáyọ̀mí ọya àdíòrì òrìṣà tí gbogbo ara ajíkànjẹ́ fi òbí kàn kẹ́kẹ́ òun náà ni ọya para alájọ ló ń fi ojú di o ẹjá lọ sí ilé bàbá mi nílé olókè ní sàárẹ̀ ni o bàbá mi Àlàbí ò ti dé o.